Long before houses stood on this land, this place was nothing but forest and the quiet sounds of nature. Our fathers told us the story, and their fathers told them before. The story of the hunter who discovered this land. A hunter whose name became a legend. He was strong, fearless, and unmatched in the art of hunting. Animals feared his presence in the forest, but it was not only his strength that made people speak his name. Behind his house, there was a pot, an ordinary clay pot to the eyes of many. But inside it lived a powerful herbal mixture, a secret known only to him. Before every hunt, he prepared his arrows. One by one, he dipped them into the dark herbal poison inside the pot. The mixture was deadly. Once the arrow touched it, the arrow carried death. When he released an arrow from his bow, whatever it touched would fall. No animal survived it. Not the antelope, not the wild boar, not even the most dangerous creatures of the forest. His arrows never failed. His aim was perfect, and his poison was feared. Soon the people began to whisper about him. They spoke of the hunter whose arrows carried deadly poison. They began to call him Alasauro, a name that would never be forgotten. It was this great hunter, this fearless man of the forest, who discovered this land. With time, the name changed, became Alasauro. Today, this land is no longer only forest. It is a town. And this is the story of how it began. Omumosi omolomu 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 omumosi omolomu Alasoro Àìnáàbà ọmọ olómù asọ̀pọ̀rẹ́ bí ọ̀tẹ̀ Asaoro ikú afáró ogun tẹ́lẹ̀ ọ̀tà pín onípínrà pín ọ̀tógún ológun rí bọ́mọ tí ọjà wéwé gbòṣó ogun oríkowó ìjó ogun làyà ọmọ bẹ́wẹ́ ń jẹ́ bọ́ọ̀gùn ò jẹ́ ogun tí ò jẹ́ ewé rẹ̀ lókù kan nílé bàbá tóbi yín lọ́mọ ẹni àìná bá ta lọ́fà tí òkú bọ́dọ̀jọ́ alẹ́ ariwo kó àsọ nílé olúwa rẹ̀ jágan ìbọn ọwọ́ kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà ọmọ ẹjọ́ làákọ àìkọjà àìná gbìgbàdo ọ̀ràn sẹ́yìn kùlé ẹlẹ́kùlé ò gbọ́dọ̀ wú jẹ́ bẹ́ẹ̀ lè rọ̀nà ò gbọ́dọ̀ yá ń bẹ̀ láì tọrọ àìná jàre ìgbàjà Alásọ̀rọ̀ jàre àdánlá Alásọ̀rọ̀ abẹjọ́ gbangba níwájú ọba àná ọba nílé onírèsé àná ọba nílé ẹlẹ́rìn àìná bàbá àkànlé Alásọ̀rọ̀ bàbá Ògúndèjì ọmọ olómù apẹ̀rán o ọmọ ọlọ́rọ̀ agogo idẹ àsìngbà lọ́nà ń tòmù ọmọ odòmù òmù mímúdẹ́múdẹ́ ewu iyán dòmù odò ọ̀tún àṣẹ̀ṣẹ̀gún iyán dòmù odò tún bá ń tẹ́ iyán àtàná dòmù odò àtúngún àṣẹ̀ṣẹ̀gún iyán dòmù odò tún bá ń tẹ́ ewúrẹ́ gúdúgbín ló bá sọnù lómù wọ́n ní ẹ má fi lọ̀ wá o bàbá wa kì í ṣẹgbẹ́ gbẹ̀ràngbẹ̀ràn àgùntàn ló bá sọnù lómù wọ́n ní ẹ má mú lọ̀ wá o bàbá wa kì í ṣẹgbẹ́ gbẹ̀ràngbẹ̀ràn adìyẹ òkùkọ ló bá sọnù lómù ẹ má fi lọ̀ wá o bàbá wa kì í ṣẹgbẹ́ gbẹ́yẹgbẹ́yẹ àmọ́ bí wúndí àrọ̀ bọ̀dọ̀ tó gún lẹ́yìn jú ló bá mú lómù ẹ má rẹ́ lẹ́sẹ̀ wá o ẹ má rẹ́ lẹ́sẹ̀ wá pé wá o ẹlẹ́ṣin ní kẹ́ẹ̀rán wá wà lọ́mọ àrọ́pọ́n láṣomi toro ẹṣin ọmọ olómù apẹ̀rán o ọmọ ọlọ́rọ̀ agogo idẹ ọmọ olómù òmùmọ̀sí ọmọ olómù o. Moses Taiwo Ògúndèjì ọmọ bíbí ìlú Aláṣọrò níbí ọmọ Aláṣọrò gangan ọmọ ìbí rẹ̀ ọmọ rẹ̀ ni mo jẹ́ kì í ṣe pé àbí àbúrò bọ́lá. Aláṣọrò jẹ́ ògbójú ọdẹ tí máa ń dẹ ẹ̀gbẹ́ ohun tí a ń pè ní Aláṣọrò ọfà aṣá oró ó ṣe àgbo sí ẹ̀yìnkùlé rẹ̀ tó bá ti á lọ ìgbẹ́ ọdẹ yóò ti aṣá yẹn yóò ti bọ̀ gbogbo ẹ̀rọ tó bá ti di pé ọfà bá ti bá ó di kúkú ọdún ẹ̀ṣẹ̀ pè ní aláṣá oró orú ọfà rẹ̀ ní ẹ̀ṣẹ̀ pè ní Aláṣọrò ní aṣọ di Aláṣọrò.
kò sí ẹnikẹ́ni tó jù mí lọ lọ́jọ́ orí Aláṣọrò lónìí. Òní ni 14 òní ni 14 kò sí ẹnikẹ́ni tó jù mí lọ l'Aláṣọrò lónìí. Mo wà láàyè báyìí. 14 oṣù kejì ọjọ́ orí mi ni 95 years ní 100 ọdún ó dín ọdún 5. Àìná àjàgbé àbà òun àrán iṣẹ́ ọdẹ àti iṣẹ́ àgbẹ̀. Ó níyàwó kan Adéọlá Ògún Òṣòbìnrin Pàmàdò. Ìyàwó 4 orúkọ àkọ́kọ́ òun ni Adéọlá Ògún Òṣòbìnrin Pàmàdò. Orúkọ ẹlẹ́ẹ̀kejì òun ni Àjíún ọmọ ọba ọlọ́rà. Orúkọ ẹlẹ́ẹ̀kẹta ni Ìyísúọlá ọmọ Abídolú Ìgbàjà. Orúkọ ẹlẹ́ẹ̀kẹrin ni Àlàkẹ́ ọmọ ọba nílùú Àdáńlá. Rárá o, gbogbo ìyàwó bàbá yìí kó bímọ, àwọn 3 náà ló bímọ fún un. Àjíún ọmọ ọlọ́rà òun ló bí Ọdẹ́túndé àkọ́bí ọmọ Aláṣọrò. Orúkọ ọmọ ẹlẹ́ẹ̀kejì òun ni Àkàndé ọmọ Ìyísúọlá ọmọ Abídolú ní Ìgbàjà. Orúkọ ọmọ ẹlẹ́ẹ̀kẹta ni Ògúndèjì ọmọ Àlàkẹ́ nílùú Àdáńlá. Aláṣọrò jẹ́ ìlú olórí fún gbogbo agbègbè Aláṣọrò. Gbogbo agbègbè Aláṣọrò náà ló jẹ́ olórí fún gbogbo pátápátá. Òun ní sì ń dáàbò bò wọ́n. Òun náà sì lè lórí fún gbogbo Aláṣọrò. Ọdẹ́túndé tó jẹ́ àkọ́bí Aláṣọrò òun ló so nígbà tí Aláṣọrò kú òun ló jẹ́ olórí. Lẹ́yìn ikú Ọdẹ́túndé, Àkàndé ó tún gun orí àpèrè bàbá rẹ̀. Lẹ́yìn ikú Àkàndé, Adésínà tó jẹ́ ọmọ Àkàndé ó bọ́ sí ipò nítorí pé Ògúndèjì kú síwájú Àkàndé. Ọdẹ́túndé kò sì bí ọmọkùnrin. Àwọn ọmọ tí Ògúndèjì fi sílẹ̀ wọ́n kéré. Lẹ́yìn ikú Adésínà, Afọláyan gorí ipò. Lẹ́yìn ikú Afọláyan, Ṣáání gorí ipò. Ipò wà ní òfìfo fún 30 ọdún. Ìwọ́dọ̀ jẹ́ èmi ni ó jẹ́ ló dàgbọ́ ẹ̀rú. Àgbà fúnra wa. Òdẹ́dí sí ilé ẹjọ́ fún 30 ọdún lábí irú ọjọ́ yẹn. Kí ìjọba Kwara wá dá sí ọ̀rọ̀ wa 2001. A ní ẹ̀tọ́ náà inú àpèrè yìí ọmọ Àkàndé àti ọmọ Ògúndèjì ló ní àpèrè yìí. Àwọn méjì kan máa pín jẹ. Wọ́n ká lọ ṣètò àlàáfíà. Bí ọ̀tún bá jẹ òsì náà jẹ ni. Èyí ló mú kí gbogbo ìlú pátápátá wọ́n pa wọ́pọ̀ pé Kàndé Àdàbí òun ló wà ní orí ipò. Báyìí ni wọ́n sì di baálẹ̀. Ìjọba sì ṣe àgbéga fún ó di ọba onípò kẹta. Lẹ́yìn tí Kàndé Àdàbí kú, èyí ló mú kí Mósè Adémọ́lá ọmọ Àkàndé ló wà lórí àpèrè báyìí lónìí. Kọ́lọ̀ jẹ́ kí ẹ̀mí Mósè kí ó gùn. Tó bá ti lọ síbi àgbáre ó kó ọmọ Ògúndèjì. A fún ìlú 4 fún nílẹ̀ ní Aláṣọrò fún ní ilẹ̀. Ìlú àkọ́kọ́ Jíwá, ẹ̀kejì Ògìgì, ẹ̀kẹta Àgùnbáká, ẹ̀kẹrin Òkè Odò, ẹ̀karùn Ṣàbàlà, ẹ̀kẹfà Ayéjá, ẹ̀keje Bàbẹ̀gbẹ́, ẹ̀kẹjọ Àrèké, ẹ̀kẹsàn Ọbádá, Àrèké, Òròkí, Kẹ́hìndé, Bàbẹ̀gbẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn àdó 4 la bá pààlà. Àlá wa wà ní odò Èrè àti Yàrú. Àlá wa wà ní odò Alẹ́mu. Àlá wa àti Òròkí. Àlá wa wà ní odò Ògbé. Àlá wa àti Ọlọ́kọ́. Àlá wa wà ní odò Ọbárá. Àlá wa àti Balógun. Ìlú mi tún jẹ́ Aláṣọrò. À ń pè ní Aláṣọrò Ìdẹ̀ra lẹ́bàá Òkè Ọdẹ. Bàbá mi náà lọ tẹ̀bẹ̀. À ń pè bàbá yẹn ní Ọládìípọ̀. Ìran obìnrin tí Ọdẹ́túndé bí ó lọ́kọ sí ní ìlú Aláṣọrò. Ìran ilé ọkọ wọn òun ní jẹ́ oyè bàbá àṣàlẹ̀ títí di òní nílùú Aláṣọrò. Rárá o,
ìgbàjà fún aláṣọrò nílẹ̀ aláṣọrò tẹ̀lú tiẹ̀ gédégbé ni. gbogbo ọmọ Àìná pátápátá tó bí tó bá ti bímọ torí iṣẹ́ ọ̀dẹ́dẹ́ máa ń ṣe Ògún ni máa ń sọ gbogbo wọn. àkọ́bí tó kọ́bí Ọ̀dẹ́sọdẹ ló sọ orúkọ rẹ̀. ẹlẹ́ẹ̀kejì Ògúnfọlájẹmí ní jẹ́ ìnagijẹ rẹ̀ ní jẹ́ Àkàndé. ẹlẹ́ẹ̀kẹta ni baba ńlá baba àṣemí ní jẹ́ Ògúndèjì. Aláṣọrò Àìná àbá ọmọ olómù aṣọpọ̀ rí bí ọ̀tẹ̀ aṣáárò ikú afàdóògùn tẹ̀lẹ̀ òtàpín onípínlẹ̀ pé àtọ̀gbọ́n ológun aríbọ́mọ tiẹ̀ òdùbúlẹ̀ pa ẹgbẹ̀je òtàkàkà pa ẹgbẹ̀fà òjáwégbé gbòṣóògùn oríkòwé ìjóògùn làyà ọmọbẹ́wé ń jẹ́ bóògùn jẹ́ ègbò tí ò jẹ́ ewé ẹ̀ ló kù kan ẹni àìnáta lọ́fà sí òkú bá di ọjọ́ alẹ́ ààrẹ òkú nílé olúwa rẹ̀ jẹ́gẹ́jẹ̀gán ọ̀bọ̀n owó kẹ̀mbẹ̀dọ́ bí ìjà ọmọ ẹjọ́ àìkọ́jà ògbògbàdúrà ọ̀ràn sí èkùlé ẹlẹ́kùlé ògbọ́rọ̀ ya jẹ́ èrò ọ̀nà gbọ́dọ̀ bẹ́bẹ̀ wò láì tọrọ Àìná jàre ìgbàjà aláṣẹ òrùgbà yóò jàre àdáálá aláṣẹ abẹjọ gbangba ní ọba àná ọba ní elérèṣé àná ọba ní ẹlẹ́rìn Àìná bàbá Àkàndé aláṣẹ òrùn bàbá Ògúndèjì ọmọ olómù àpẹ̀rán ọmọ alára agogode àṣẹdà lọ́nà tó mù mo dóòmù ó mù mí múdẹ́múdẹ́ iyán àtàrà dóòmù ó dọ̀tún àṣẹ̀ṣẹ̀ gún iyán ó dóòmù ó dàtógún bẹ́ẹ̀ ni kó bá sọnù lómù ẹ má fi lọ̀ wá lọ́dọ̀ ẹ̀ṣẹ̀ gbẹ́yẹgbẹ́yẹ bí wúlẹ̀ bá sọnù lómù ẹ má fi lọ̀ wá bàbá wa kí iṣẹ́ gbẹ́rẹ́gbẹ́rán bákùtà bá sọnù lómù ẹ má fi lọ̀ wá bàbá wa kí iṣẹ́ gbẹ́rẹ́gbẹ́rán àmọ́ bí wíńdà kẹrọ gbọ̀dọ̀ tó bá dàbí arẹwà tó pé lẹ́yìn iṣu tó bá sọnù lómù ẹ bá rìn ẹlẹ́ṣẹ̀ wá ẹlẹ́ṣẹ̀ ní kẹ́ ẹ̀rán sí mi àwọn arọ́kọ́ lájọ mi sórí ẹṣin. ṣe wa bá wa ṣe bá mi ṣe lónìí mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní ṣàṣeyṣe o láti òní lọ mo pa ní àṣẹ aláṣẹ ló pa ní àṣẹ Ògúndèjì pa ní àṣẹ gbogbo àwọn ọmọ aláṣẹ ló wá pa ní àṣẹ èmi gẹ̀mí mo kù ní ọmọ aláṣẹ lónìí lọ́dọọdún lókèjì iléyá gbogbo yín pátápátá mo fẹ́ kẹ́ máa péjọ ṣe aláṣẹ ní àwọn Ògúndèjì kẹmọ pé lọ́dọọdún mo paráṣẹ lónìí ẹ máa wá gba èrè sórí gbogbo èrè tá à ń ṣe níbi tí mo wà lọ́wọ́ náà gbogbo ẹ̀ yóò máa yín ẹ ní ṣàṣedànù lọ́dọọdún mo paráṣẹ fún gbogbo ọmọ Ògúndèjì pátápátá ẹ máa bá ṣe aláṣọrò láti wá ṣe ìpàdé ní ọdọọdún èmi náà máa bá yín ṣèpàdé èmi náà máa wá àtọkùnrin àtobìnrin yẹn máa wá ẹ máa kọ́ ọmọ yín wálé kò sí kankan tí ó ṣe wọ́n gbogbo ẹ̀ka tí wọ́n ti fẹ́ gbógun tì wọ́n ní aláṣọrò Ọlọ́run mú kúrò Ògúndèjì yóò mú kúrò aláṣọrò àgbẹ̀ àbá yóò mú kúrò. ìpàdé àdúrà ni o Ọlọ́run yóò ràn yín lọ́wọ́ ìpàdé àdúrà ni o àdúrà tí gbogbo tí a wà á ṣàdúrà fún yín yóò sì máa dáa fún yín kò ní débi kankan takú fún yín lágbára Olódùmarè ẹ máa jèrè. láti kún nǹkan tí bàbá wa sọ nínú ọ̀rọ̀ fún yín àṣẹ ọ̀rọ̀ ni wọ́n gbé jáde òun lágbára Ọlọ́run látòní lọ ẹ máa ṣe rere gbogbo ohun tẹ́ ti lélé tọ́wọ́ yín ò tẹ̀ látòní lọ ọwọ́ yín bẹ̀rẹ̀ sí tẹ̀ àtijọ́ tí mo ti rí i pé gbogbo yín lọ̀ dálẹ̀ a máa gbúròó gbogbo àwọn ọmọ àdúgbò míì pé wọ́n ní wọ́n mú wọ́n ní wọ́n ṣe kinní kan àwa gbúròó pé ọmọ wa nílùú Aláṣọrò pé ẹnìkan jalè wọ́n mú aré ìsákúsá tẹ̀ ẹ̀ sá pẹ̀lú ìrọ̀rùn lóhun rere ó máa tọ̀ yín wá. ní àfikún àdúrà tí àwọn bàbá wa ti ṣe Ọlọ́run ó gba àdúrà náà àṣẹ ti gun àdúrà náà ẹ pẹ́ fún wa àgbáyé ò ní bàjẹ́ ẹ̀yin náà là ń wò gẹ́gẹ́ bí òpó tìlẹ̀ nínú ilé òpó náà ò ní tí ì dá ẹ̀mí yín ó gùn jù báyìí lọ torí pé èdè ò tí ì yé àwa ọmọ kéékèèké ibi tí àgbàlagbà bá wà ẹ máa rí ọgbọ́n kọ́ lára wọn ọgbọ́n tá à ń kọ́ lára yín Ọlọ́run ó fún wa lò Ọlọ́run ó fún wa ní ọgbọ́n náà lò pẹ̀lú ògo Ọlọ́run gbogbo ìlú Aláṣọrò lápapọ̀ kò ní bàjẹ́